kò sólórin tó fẹ́ wá tèmi ṣọlẹ̀ gan mo ní tèmi gògùn ò ní dúró ọmọ eléré ni mí oníjó ni mí ṣọlẹ̀ onílù ni mí nínú eléré kò ṣe fi mo mà ní Jamaica lẹ́gbàá ó ní fújì ṣe mí gògùn ò ṣeré mo mà lólùmbà lẹ́gbàá kò sí wèrè o tó bá jẹ́ tó lórin ẹ jẹ́ ká máa lọ bẹ́ẹ̀ yẹn iṣẹ́ orí ni ọmọ kì í ṣòro Ṣẹ̀fí Àlàó máa wà lábẹ́òkúta kò sí wèrè àwọn ó lè fèsì Ṣẹ̀fí ó ṣe rẹ̀ mí gangan ni mo base lé tẹ́lẹ̀ ilẹ̀ bèsì pa ni mo ń kọ ìlàyé ọlọ́run lókè lẹ́dùn máa rè ó tán èmi tó ní fújì arólé rẹ̀ mi sẹ́ Òṣùpá Sáyídì bàbá ṣọlẹ́bọ ni ọlọ́run má pa wọn kọ́ lọ́ má fi kú pè mí mọ̀ pé lọ́jọ́ ọjọ́ kan ṣe mí gun àdẹ̀fojú re a máa fojú rojú èmi pẹ̀lú Òṣùpá Sáyídì bàbá tiwa ni ọlọ́run lè gbé wa gẹ́gẹ́ bí orin ẹ̀mí fún mi èmi ni mo máa ń tàn ní sí fújì. ọlọ́run orí mọ́ládé onímájẹ̀mú ìyanu dákúnjá gbóhùn rẹ̀ bàbá ṣé bí wọn ló pè mí tó ní kí n máa bọ̀ wá ọlọ́run mímọ́ orí mọ́ládé onímájẹ̀mú ìyanu bàbá mi. èmi gbé orí mi sókè ibo nìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Elédùmarè wá ọlọ́run bàbá mi. mi lè sọ pé mo ti wọnú ayé mi ìdẹ̀ lè sọ pé mi ò wọnú ayé. láti ìgbà tẹ́tí wá bẹ̀rẹ̀ ṣe fújì ṣóun lẹ wá ń ṣe ń sìn ẹ̀ ṣe nǹkan míì. mo ń ṣe nǹkan míì o. kí lẹ̀ ń ṣe. electrician ni mí. ó tán electrician tó ń kálukú ìṣara rẹ mọ. o tẹ́ ta wà ẹ̀mí ni mo ṣe wáyà rẹ̀. ó ti tán ó ti rọra pàjọ ẹ mojú ná. náà mojú ẹni tó dáa o. ẹ̀yà mo ní wípé kẹ́ má gbé yẹn débi rárá. òru ọwọ́ wo ni ìyẹn gangan. mo ní wọ́n fẹ́ mú afáyé ni o. a ní wọ́n fẹ́ mú afọ́ká ni o. àwa ò dẹ̀ wá ní dúró rárá ẹ̀yin ò dẹ̀ wá ní dúró láyé yín. torí wípé ẹbí wọn léèrè pé kí ni a ṣe fún wọn kí ni ara nígbà wọn. ìlú Ìṣararẹ́mọ ni a tún wà tí a ti gbọ́ nípa olórin kan tó jẹ́ pé ṣọwọ́ kọ fújì tiẹ̀ yàtọ̀ ní àwọn ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn ṣé ẹ rántí àwọn olórin kan bíi Tanko Rashidi ẹ rántí Kónkóló àìkí kọ̀ǹtẹ́nà olórin kan ni mo discover nílùú Ìṣara o orin wo ló ń kọ gangan ẹjọ́ fún wa lóhùn orin style tó wà. torí mo ní tóní fújì rè ọmọ táwọn ayé sọ máa ti dé o èmi làgbàwo tó tún wá sọ ní Ìjẹ̀bú ẹ̀wọ̀ mi ẹlẹ́rìn ẹ̀yìn ti Ìjẹ̀bú ṣàrà lójú ọ̀tá tó wà ní òun wọn ṣọlá èmi ní tóní fújì táwọn ayé sọ ní Ìjẹ̀bú. ìmọ̀ kì í ṣeré rárá ìmọ̀ kì í ṣeré o ìmọ̀ kì í ṣeré tó bá jẹ́ tó lórin fújì iṣẹ́ orin fìràn wa màmá ni àyàlùkọ níṣẹ́ orin fún èmi àyànmọ́ látòkè látọ̀dọ̀ Ọlọ́run ni bàbá rẹ nìkẹ́ni tó máa sọ fún rí ohun bẹ́ẹ̀ níbẹ̀ o ẹ sọ fún ronítọ̀hún kí yẹn gbọ̀ngàn dẹ̀bọ̀ tanú wa káwa gan wà forin pàtó fún. sáwọn ti ṣàràbí kí n kọ́ àwọn tẹ̀gbá wa. kò sólórin tó fẹ́ wá tèmi ṣọlẹ̀ gan mo ní tèmi gògùn ò ní dúró ọmọ eléré ni mí oníjó ni mí ṣọlẹ̀ onílù ni mí nínú eléré kò ṣe fi. mo mà ní Jamaica lẹ́gbàá. ó ní fújì ṣe mí gògùn ò ṣeré. mo mà lólùmbà lẹ́gbàá. kò sí wèrè o tó bá jẹ́ tó lórin ẹ jẹ́ ká máa lọ bẹ́ẹ̀ yẹn iṣẹ́ orí ni ọmọ kì í ṣòro. Ṣẹ̀fí Àlàó máa wà lábẹ́òkúta. kò sí wèrè àwọn ó lè fẹ́ Ṣẹ̀fí. ọ̀gá tiwa náà ni Àlàó Ṣẹ́fíù gangan ni o ọmọ kò tó ń jẹ Ṣẹ́fíù yọ ọ̀gá kan ọmọọṣẹ́ bíbí ilé ọmọdé gbé fún ni ó ní bàjẹ́ tí ògo ní bàjẹ́ lẹ́lẹ́. ṣé ẹni bó lórin ńlá ni àlejò ta ni lónìí Ìṣararẹ́mọ ni olórin yìí wà kí lórúkọ yín gangan sà. Olúṣọlá lórúkọ mi àwọn èèyàn máa ń pè mí ní àrólé àlùkò tó ní fújì. àlùkò wo ni ti ẹrú lé ẹ. Rẹ̀mí àlùkò. bàbá Bọ́sẹ̀. bẹ́ẹ̀ni. Igwe. bẹ́ẹ̀ni. oní tó ní fújì ni àrólé Bàbọ́sẹ̀ ti gbérédé ẹni wí ẹ tó kàngan kò síbi tán ti gbórin ìṣòlé o sórí mo ní èmi ní jáyà o àrólé Bàbọ́sẹ̀ ló dìbò. ẹ gbà mí. èmi gangan ní gbékígbé tó lóbùrò kò jọ tẹ́yẹ̀kẹ́yẹ Àyìndé o. àjọ̀nà máa jíjẹun lóru náà rẹ o. ó ti hànú ọrùn yín. ẹni ọdún mọ́kọ́ gbọ́dọ̀ sọ dáadáa. kò sóní tọ̀hún. èmi gangan lọmọ tó lè tún sọ àrólé tán lọ. èmi ní jáyà àrólé Bàbọ́sẹ̀ o. mo ní tí tóní wíì máa ń bọ̀ kó máa ṣe ní tí ò ní jó. ó ti sọ bẹ́ẹ̀. Asna ti sọ fún wọn pé mo ní wípé wọ́n sọ̀rọ̀ o. sọ̀rọ̀ apá wọn wọ́n jẹ́ òróró lójú wọn á dún tí wọ́n bá wò wájú ojú wọn fọ́. ó yá ní ìṣó lórí everybody make na help me thank God mo wá dúpẹ́. torí mo ní everybody make na help me thank God mo wá dúpẹ́. yéyé
help me thank God mo wá dúpẹ́ a ní lórí ayé wa help me thank God mo wá dúpẹ́ nìkan help me thank God mo wá dúpẹ́ torí wípé Ọpẹ́yẹmí Katsina ti sọ fún ọ wípé ẹ̀wẹ̀ dá ooo Katsina ti sọ fún ọ bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ dá tó ń gbọ́ bùkátà lọ́dẹ̀dẹ̀ tí ó dúpẹ́ fọlọ́hun tí ó rántí ẹgbẹ́gbẹ̀rún èèyàn tí ó rántí pé tipátipá náà fi ń jẹun ọmọ èmi nìjà ẹsẹ̀ àròlé àlùkò rẹ́mi sìn bàbá bọ́sẹ̀ ìgbékígbé tó lóbúrò kò jọ tẹ̀yẹkẹ́ nígbó rárá ìlàyé Ọlọ́run ọba máa fi wálẹ̀ fún yàjẹ́ o lórí mọ́ tútù dóde àwọn tèmi wọn kẹ̀dẹ̀ wá lọ́hùn gbádùn mi wọn kẹ̀dẹ̀ wá lọ́hùn fi mi o gbogbo ibi tẹ́ tí mo tọrọ kọ́bọ̀ tẹ́ gbé ná ojú tẹ́ fi wò wá ò ní fọ́ Katsina tí mi náà gangan mo ní lókè ló máa lọ ìwọ ò nílé wálẹ̀ láyé iṣẹ́ tó lù arán ìwọ ni àjẹpẹ́ iná ò ní o. bàbá mò ń bọ̀ mo tún ìṣára rẹ mọ́lẹ̀ tẹ́ ń gbóhùn ẹ̀yìn wá èmi ò rírú eléyìí o ìlú Ẹ̀gbá ni mo rò páwọn ìmìlẹ̀ wà eléyìí tún ẹ̀rù bà mí ilẹ̀ ń mì ó ń kọrin ilẹ̀ ń ṣe kẹ̀kẹ̀kẹ̀. bí mo ṣe bẹ̀rẹ̀ orin mo kàn dédé discover náà ni pé Ọlọ́run kò gbé ògo yẹn yọ ni láti primary school ni bí kí n wà ní primary fọ́ṣà tí máa ń gbìyànjú bọ ìgbà yẹn tí mo bẹ̀rẹ̀ orin ẹ̀mí ni mo máa ń kọ mo máa ń kọ orin ẹ̀mí nígbà orin ẹ̀mí lẹ̀ ń kọ́ ń gbà yẹn even mo lè kàn sí. wọ́n wá fà yín wọnú fújì ẹ wá dúró lọ́dọ̀ bàbá Bọ́sẹ̀ ẹ kọ díẹ̀ fún mi nínú orin ẹ̀mí. Ọlọ́run orí mọ́ládé onímájẹ̀mú ìyanu dákunjá gbóhùn rẹ̀ bàbá ṣé bí wọn ló pè mí tó ní kí n máa bọ̀ wá Ọlọ́run mímọ́ Orímọládé onímájẹ̀mú ìyanu bàbá mi èmi gbé orí mi sókè ibo nìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Elédùmarè wá Ọlọ́run bàbá mi Ọlọ́run Elédùmarè ọba tó dá mi tó ní mi tó ní ilé ayé mi dàkún wá fàyè mi dára yèrè bàbá torí mo ní ìyí ìjàrá náà lè fara náà ayé láríkàrá náà lè fara Ọlọ́run mímọ́ ọba tó ń pè mímọ́ tó ń sọ mímọ́ jáde gara bí aṣọ ni ó fi ojú ayé ṣe sánmọ̀ ó fojú ọ̀run ṣe sánmọ̀ ó fayé ṣe tìsẹ́ni ọba mímọ́ ọba tá ò lè pè jẹ́rìí irọ́ ọba tó jẹ́ pé ohun tó bá sọ ló máa ṣe ọba tó jẹ́ pé ohun tó bá ṣe ló máa sọ kábíyèsí Ọlọ́run ọba mi ò lè sọ̀rọ̀ jù ìwọ ni máa fún lórí mi títí ayérayé ìwọ ni máa pè ó lọ́lọ́run ẹ̀rí. kí ló lè yín kò ń bẹ̀ yẹn ẹdú o àwọn màláìka ló ń bá yín ṣiṣẹ́. ṣẹ́rí nígbà yẹn mi lè sọ pé mo ti wọnú ayé mi lè sọ pé mi ò wọnú ayé. ṣẹ́rí ní ìgbà yẹn tí mo wà ní primary school yẹn a fẹ́ ṣe common entrance máa ń kọrin tá a bá ní break time so a fẹ́ ṣe common entrance ẹ̀ mọ̀ pé a máa ń ṣe bí sign out wọ́n ń ṣe é sí náà. So àwọn tíṣà yẹn náà ti discover pé ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n kàn torí iṣẹ́ kékeré kan èmi ṣáà mo kọrin fún gíní yẹn ìgbà tí mo dé secondary school náà Wesley school ní Ìṣàrà bí báyìí. ìlú Atóríṣeré kẹ. bẹ́ẹ̀ni ó yá mo ń gbọ́ yín. so ìgbà tí mo dé secondary school náà à ń pe ẹnìkan ní upper onílù ni àwọn yẹn náà wọ́n ti mọ̀ mí gbòòrò so wọ́n máa kó lù wá school tàbá ní bóyá bíi afẹ́ṣin passport. ẹ ṣàǹkọrin ẹ̀mí yẹn then but suddenly ṣáá bó ṣe rẹ̀ mí gangan ni mo base lé tẹ́lẹ̀ Òṣùpá ni mo ń kọ so ìgbà tó yá mo tún change sóṣùpá ní school yẹn. ẹ fún mi lóṣùpá ẹ fún ẹ gbà mí ní Ìṣàrà. ìlàyé Ọlọ́run lókè Elédùmarè ó tán. èmi tó ní fújì àròlé rẹ̀ mi sẹ́ mo gbẹ́rẹ́ mi dé òde èmi ni tó ní fújì àròlé àlùkò torí mo ní ṣọlẹ́bọ̀ mo ti gbérédé ṣé mo tútù dòde ẹ̀yìn tèmi ẹ̀yin ti tèmi mo náà ti máa ń fi mi bí máa ṣe jù náà tẹ máa jó sí èmi ní lálẹ́ òní ẹ̀yin gan adẹ̀fẹ́ jókòó. torí mo ní wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ tó bá jẹ́ tó lórin ìfújì oníṣẹ́ kò kí n ṣe ti gbéraga Òṣùpá Sáyídì bàbá Ṣọlẹ́bọ̀ ni ó ti pẹ́ gan nínú ayé gan náà ni ọ̀gá orin kíngàn tó jẹ́ music ni Ọlọ́run má pa wọn kọ́ lọ́ má fi kú pè mí mọ̀ pé lọ́jọ́ ọjọ́ kan ṣe mí gan adẹ̀fojú re a máa fojú rojú èmi pẹ̀lú Òṣùpá Sáyídì bàbá tiwa ló jẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀rọ Òṣùpá rí. mo ti róṣùpá rí ó lójú olórin tí mi ò tí ì rí. kí ló wá dé tẹ́lẹ̀ tẹ́ bá fojú rí ju àbí tẹ́ bá jọ jókòó sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. bọ̀rọ̀ ẹ̀mí àlùkò ńkọ́. èmi àti ọ̀gá jọ wà. ọ̀nà fún mi rẹ̀ mí sí kan. mo ní Ṣọlẹ̀ àlùkò ló ń kọrin
ọmọdé lágbà kẹ́ wá bá mi jó Okay. orin ìṣòlè kò ṣeé fi sára kúṣẹ́ mọ́ Eh. ọkùnrin obìnrin ẹ dákun ẹ dàbọ̀ ẹ̀sùn pọ̀ jó ẹ̀yà mo ní wípé kẹ́ má gbé yẹn débi rárá Ó òru ọwọ́ wo ni ìyẹn ó gangan sú mi o. mo ní wọ́n fẹ́ mú afáyé ni o a ní wọ́n fẹ́ mú afọ́ká ni o àwa ò dẹ̀ wá ní dúró rárá Ẹ má dúró. Asmati Bàbá. ẹ̀yin ò dẹ̀ wá ní dúró láyé yín Dúró. torí wípé ẹbí wọn léèrè pé kí ni a ṣe fún wọn kí ni ara nígbà wọn kí ni ẹ ṣe fún wọn kí ni ara nígbà wọn olúwa bá wọn wí wá ìlú bá wọn sọ Náà, kálẹ̀. Ṣọlá Àrólé náà ẹ ní ẹgbà tẹ kò lórí ẹ̀mí ẹ bọ́ sóṣùpá kí ló gbé yín kò ní ẹ tí sọ tó gbé yín kò ní orin ẹ̀mí o. ṣe rí orin ẹ̀mí yẹn Eh. bí mo ṣe ń kọ lọ mo rí i pé Ṣe bọ̀. òrílì ìjáwó dẹ́n ìgbà tí a tún kọ òṣùpá lọ Mm. ó níbi kan tá tí a ń pé ẹ̀gbọ́n wa kan ní expo Okay. ìyẹn ló fẹ́ jẹ́ onírìn iṣẹ́ kan tó kilẹ̀ ń gbà yẹn Mm. èmi àtàlàyé kan náà jọ wà ní ìṣàràmbí báyìí wọ́n ń pè ní kókò òun náà ń ṣe bí òṣùpá bẹ́ẹ̀ yẹn Okay. àjọ pàdé ń bẹ̀ tó yẹ àwọn kan tó yìí mọ̀ mí gan sef òṣùpá lọ́yìn máa ń pè mí gan sí Mm. wọn mọ̀ pé pattern ti change ti jẹ́ Change. ṣùgbọ́n ìdí tí mo ṣe change ńgbà yẹn ni pé Mm. ìjà kan wà nílẹ̀ láàrin ọ̀gá wa Pasuma ọ̀gá ńlá pẹ̀lú òṣùpá Mm. gbogbo gbà yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ ó trend gan tó yẹ pé wọ́n ti sọ pé ẹni tó bá mú èèyàn kan wọ́n máa ṣe gbá fún ọ̀rọ̀ yẹn ṣá ló mú ìbẹ̀rù bójú ó ti ń bọ́ sí àárín àwọn fans tó yẹ pé àti jáde gan pé káwa náà sọ pé a fẹ́ bẹ́ẹ̀ ni báwo ni rẹ̀ ní àlùkò ṣe wá di ara rẹ̀. tirẹ̀ mí yẹn Mm. mo kàn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan nìbàdàn mo dẹ̀ ṣe gbọ́ tó play orin yẹn ọ̀rẹ́ mi yẹn sọ fún mi pé ṣé mi ọdún ò wo nìyẹn náà. ká sọ pé bíi 2014-15 ṣá ìgbà gan lẹ bẹ̀rẹ̀ orin. tí bá ní kí n wò ó tí mi fúnra mi tí mo mọ̀ pé mo discover talent yìí o mo ti ń wà ní bóyá bíi 2004. 2004. 20 years. ní ká sọ pé tí ń kọrin àbí lẹ tí ń discover talent. tí mo ti discover talent mi tí mo bẹ́ẹ̀ lè kọrin. tí mo lè kọrin. 2004. bẹ́ẹ̀ni. ok now so ẹ wá débì kan tán ti ń play rẹ̀ ní àlùkò. so yẹn ni ṣé mi ò gbọ́ mo ṣáà play ẹ̀ ó gbé kúrò mo wá ní kó gbé padà síbẹ̀. ṣé ẹ rántí orin tó play lọ́jọ́. àwọn orin tó ti old kìíní yẹn ni. ok. ẹ ká dúpẹ́ fọ́ Ọlọ́run ọba tó ní wá ká dúpẹ́ fẹ́lẹ́dùn máre yóò ọba tó. orin rẹ̀ mi gan ohun ẹ̀ ò tí ì rí kò tí ì bold báyìí gbà yẹn ó tiny gan kò tí ì kí kò tí ì bold báyìí. ohun rẹ̀ mi ò tí ì kí ẹnì ṣó. so bó ṣe play orin yẹn wọ́n á sọ fọ́ọ̀rẹ́ mi yẹn bẹ̀ pé mo dẹ̀ lè lo voice yìí o ó ní ṣé mo ṣeré ni báwo ni mo fẹ́ ṣe mo ní jẹ́ rí the voice yẹn but wà á ní láti play ẹ̀ fún mi bíi torí mi máa ń sáré clam nǹkan gan so wá play orin yẹn ó play ẹ̀ ibi tó ti ń play ẹ̀ àgbàgbé sùn àṣì gbogbo ẹ̀ mo jí padà orin yẹn ṣì ń play lọ suddenly mo ṣáà try voice yẹn but mi tí ì mú dáadáa nígbà yẹn mo máa ń gbọ́rin yẹn mo máa ń practice voice yẹn ṣáà ni mo kàn máa ń practice later ṣáà mo dẹ̀ ṣe gẹ̀ẹ́tì ẹ̀ nìyẹn so wá ti di pé tírẹ̀ mi bá wá first time tèmi àti ẹ̀wọ̀n àkọ́kọ́ ríra ní ọ̀dọ̀ wa ń bí báyìí tó wá sí Ṣàràmbí ó wá ṣeré fún èèyàn kan bí ni mo tẹ̀ pé boys lọ́jọ́ yẹn gan tí mo sanwó stage wọn tí wọ́n tún tẹ̀ kí n ráyè play bẹ́ẹ̀ so gbà tí mo máa play wọ́n ti àlàyé ti wà lókè àlàyé kan nìkan wá pa máìkì mọ́ mi lẹ́nu ni pé alẹ́ ni yẹn. àtọ́jà ti dé Kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kaftanat á kó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kaftanat gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kaftanat ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́bá ti yá ó ti yá. kí náà ń ṣe ní Ìṣàrà lọ́jọ́ yẹn. à ń ṣe àfọ̀tàmọ́dìdì. Rẹ̀mí wá ní ta ló ń kọrin ẹ lọ pa máìkì. bẹ́ẹ̀ni kí ló wá ṣẹlẹ̀. wọ́n á pè mí lọ wọ́n á ní Ọmọlúwo ni mí mo ní Ṣàràmbí náà ni wọ́n ní ṣé Ìṣàrà gangan ni mo á ní Ìbàdàn gangan ní dáàdì mi pé but Ìṣàrà ni mọ́mì mi mọ́mì ni so ẹ mọ̀ ibi téèyàn bá gbé dàgbà bí mo máa ń sábà ń sọ fún wọn pé sọ wá ní òun sọ bẹ́ẹ̀ náà pé ohun yìí kí ni ṣáà gbàdúrà lọ́jọ́ ẹ wọ́n pray fún mi wọ́n ṣe gbogbo ẹ̀ so wọ́n wá ní kí lọ́ọ́ máa ṣiṣẹ́ lọ
kò sí wàhálà. ok kì í ṣe pé ó bínú pé ẹ̀ ń lóhun òun. Rárá o. ok ó fọ́ ni pé. wọ́n ṣàdúrà mo kúnlẹ̀ síwájú wọn tó gbọ́wọ́ lé mi. wọ́n ṣàdúrà so nígbà tó di ọjọ́ kejì ọjọ́ yẹn wọ́n ní play ní Ilésàn. so wọ́n ti padà sí Èkó dàbọ̀n sáré lọ ṣe play kan ní òru ọjọ́ yẹn mọ́júmọ́ ìyẹn rẹ̀ mi. so manager wa pè mí lọ́jọ́ yẹn ní ọjọ́ kejì yẹn tó dà ti exchange number so wá pé number mi pé ẹ ló bó ni mo wà mo ní mo wà ní ibi báyìí báyìí wọ́n ní kí n gbé ọ̀kadà báyìí kí n lọ máa ṣe acapella lọ ní hòtẹ́ẹ̀ kan ní hòtẹ́ẹ̀ Ẹlẹ́wà ní Ilésàn. ìpè ọ̀gá fẹ́ wá plane bẹ́ẹ̀ ó dọ̀bù dẹ̀ mú wọn sí ọ̀nà pé èrò dẹ̀ ti pọ̀ níbi èrò dẹ̀ ti pọ̀ ní hòtẹ́ẹ̀ yẹn ìgbà tí mo débẹ̀ gan wọ́n fẹ́ yẹ kí n wọlé àwọn sójà pọ̀ ń bẹ̀ èmi pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ mi pẹ̀lú àwọn boys kọ̀ọ̀kan torí àwọn boys mi ẹ mọ̀ ibi owó la fi ń gbé boys 24/7 so mi ò lè ráyè náǹfààní àti pé boys kò dẹ̀ sí boys tó máa beat fún mi so bí manager yẹn ṣe pé mo gbé fún sójà yẹn so wọ́n pe manager hòtẹ́ẹ̀ yẹn so jáde so mo ṣàyè aláwọ̀ mi tí mo wọlé nìyẹn so gbogbo àwọn tó yìí wọ́n ń ta tó wọ́n ń garant pé ó dìgbà tá láyé bá bẹ̀rẹ̀ rí ó dìgbà tí so tí mo yìí bẹ̀rẹ̀ sí ní vocal báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní wá síbi wọ́n bẹ̀rẹ̀ sí ní wojú pé ọjọ́ kejì tí Rẹ̀mí Àlùkò tẹ́ ríra bẹ́ẹ̀ni wow so wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wojú pé nígbà ló wọlé gbọ́ ẹni rí àwọn òré lè rí pé ṣé eléyìí bákan ṣe ó gbẹ ṣá fi ṣe lọ́jọ́ yẹn kó tó di pé Rẹ̀mí dé. ṣé wàá dúró tí Àlùkò fi dé? mi ò dúró. àkílódé? mi ò dúró torí àṣàtà ọ̀kadà ni so then irin yẹn kẹ́ni kò ń ṣèrìn vicinity area. but àwọn èèyàn enjoy ẹ̀. mo tẹ̀ gba nọ́mbà mi ń bẹ̀ gan lẹ́yìn ọjọ́ yẹn gan sef èèyàn kan tún pè mí tó mú mi mọ àwọn èèyàn kan bíi. náà láti ìgbà tẹ́tí wá bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ẹ̀ ṣóun lẹ wá ń ṣe ń sìn ẹ̀ ṣe nǹkan míì. mo ń ṣe nǹkan míì o. kí lẹ̀ ń ṣe? electrician ni mí. ó tán electrician tó ń kálukú ìṣara rẹ mọ. hòtẹ́ẹ̀ tàwa èmi ni mo ṣe wáyà rìn. ó ti tán ó ti rọra pàjọ náà tán fi níbí ni ká wà ó ti fi yàrá kan ẹ̀yin lẹ ṣe gbogbo náà bí. èmi ni mo ṣe gbogbo náà. electrician tó ń kọ Rẹ̀mí Àlùkò ní ìṣara so iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yín. àmọ́ mo ṣe mi lókun dùn. wow àyànmọ́ ni iṣẹ́ orin. so àwọn tó wò wá ń sìn tán bá fẹ́ ṣiṣẹ́ electrician lè ṣe. very very good. ẹ̀yin lẹ ṣe gbogbo hòtẹ́ẹ̀ yìí. èmi ṣe gbogbo hòtẹ́ẹ̀ yìí. hòtẹ́ẹ̀ yìí fara kó promo nìyẹn o manager ẹ̀yin tiẹ̀ ti ṣọmọlúàbí. tẹ́ bá ń gbọ́ OTP yẹn náà tó wà lóde Rẹ́mọ. ẹ̀yin náà lẹ ṣe ìyẹn ni pé gbogbo ọmọ Ìjẹ̀bú tó wà nílùú òyìnbó ń sìn tán fẹ́ kọ́lé sí gbogbo sáìdì yìí tán bá pè yín tó ní ṣe pẹ̀lẹ́ electrician ẹgbọ́n ṣáà ló ṣe bí ẹṣẹ́ bí lóòótọ́. Royal Mark Hotel and Suites tó wà ní ìṣara Rẹ́mọ Òkè Bọ́là ẹ̀tàn AC yàrá mi lẹ̀ so ẹ̀yin lẹ ṣe gbogbo náà bí. so that's good ẹ mojú ná. náà mojú ẹni tó dáa o mi ò ní sọ pé torí tí n bá sọ pé bóyá mo fẹ́ lọ síbi kan náà sí màá ní láti kúrò níbí náà ni tí n bá fẹ́ sọ pé mo fẹ́ fún iṣẹ́ orin follow up so mo ní láti work towards débi pé màá rí nǹkan kan kó jọ náà kó tó di pé èèyàn máa sọ pé wọ́n mọ èèyàn náà níbi tí èèyàn wà. but ẹ mọṣẹ́ electrician yẹn gan. Ọlọ́run máa mú wa kọ́lọ̀ wo ni positive Ọlọ́run mọ̀ jù wá lọ. kọ́lọ̀ wo ni positive kọ́lọ̀ wo ni negative. Red ni positive black ni negative. kọ́lọ̀ wo ni positive kọ́lọ̀ wo ni negative. Black negative red ni positive. Okay. now ǹjẹ́ tí wàá ṣe rẹ́kọ̀dù rárá. mi ti ṣe o even gbogbo stage performance gan tí mo ń ṣe kí n sọ pé gbogbo ẹ̀ ó yé Ọlọ́run a máa ṣe mí tán báyìí tó bá máa record tán engineer máa give excuse ìgbà táwọn ń try láti sọ pé káwọn move ẹ̀ láti ibì kan síbì kan èyí tí mo tẹ̀ ṣe pẹ̀lú Rẹ̀mí Àlùkò yẹn ìyẹn gan ló jẹ́ nǹkan tó rí lè dùn mí jù. wọ́n record ẹ̀. wọ́n record ẹ̀ mọ́ṣẹ́ mi but nǹkan tí mo kàn ń gbọ́ lẹ́nu ẹni tó ní hòtẹ́ẹ̀ yẹn ni pé tẹ́mi bá fẹ́ gba kínní owó lòun fi pé Rẹ̀mí kí n lọ wá 50,000 wá kí n lọ ṣe. sọ fún yín ló wá sóòtẹ́ yẹn fi kọ́ nínú. ọ̀ fún mi lówó èmi gan ni mo tún sanwó. now composition yín bó lẹ́yìn tí ń rí. ṣe rí orin kíkọ fún mi ẹ̀bùn ńlá ni lọ́lọ́run fi fún mi Ọlọ́run lè gbé wá gẹ́gẹ́ bí orin ẹ̀mí fún mi èmi ni mo máa ń tàn ní sí fújì. tara wá pé ju tẹ̀mí lọ ni. kò ń ṣe pé tara pé ju tẹ̀mí ṣùgbọ́n ẹ mọ̀ láìní tí mo ti use ara mi mo ìwà yẹn sìn tí bá ní kí n kọrin ẹ̀mí sìn mo máa kọ́ ṣùgbọ́n kò lè dàbí mọ́. jẹ́ èèyàn kan tó yẹ pé mo ní ẹ̀bùn tó yẹ pé tí n bá sùn even ìyàwó mi gan a máa jí mi gbà mí pé ẹ̀ ń kọrin kí ló dé ta ni mò ń bá sọ̀rọ̀ mo tún kọrin jáde lórí ojú oorun
pé báyìí báwo ni mo ṣe. tẹ́nìkan bá pè yín sí pé ṣé o lè ṣe rẹ́kọ̀dì ẹ lè ṣe. Ọlọ́run yẹn ló easy jù fún mi ó easy gan rẹ́kọ̀dì yẹn rẹ́kọ̀dì ló easy jù. bẹ́ẹ̀ ṣe wà yìí. ó jẹ́ ká máa lọ sínsìn. ìbò dẹ̀ ní nísinsìn kí ló dé irú. ó rọ̀ mí lọ́rùn ni ó rọ̀ mí lọ́rùn débi pé kẹ́ kó nǹkan oríṣiríṣi papọ̀ ká tó wá ìṣẹ́jú àyà má kàn ní ẹ fún mi ní few minutes ni kí n kàn fi walk around tí bá máa padà débẹ̀ yẹn mo fẹ́ fi ọ̀rọ̀ kan ṣàkàwé ọ̀rọ̀ kí ni campaign tó kọjá tá a ṣe kọjá yìí ti SDP ẹnìkan wà à ń pè ní Honourable Solomon Osho ó contest fún Easy House of Assembly gbà yẹn tí wọ́n pick wa ní Ṣàrànbí báyìí àwa bíi mẹ́ta wọ́n ní ká lọ ṣe orin ní Abẹ́òkúta man náà amẹ Yobix a lọ ṣe orin yẹn gbàtà máa débẹ̀ tí wọ́n ní kó ní kálukú wá kọrin bọ́ síwájú ẹ mọ̀ èmi kò yàtọ̀ sí pé bíi pé èmi ò ṣe pátì kan mi ò ilé ṣe kan so àwọn èèyàn ló kàn ta ẹni ẹ lólobó pé kí ló dé tó ṣe gbé ti fújì wọ̀ gọ́ọ̀sù nìkan ló fẹ́ lò tẹ́lẹ̀ pẹ̀lú hip hop pé kó gbé ti fújì wọ̀ náà pé àwọn èèyàn nígboro wọn jẹrẹ ni pé kán pè bọ̀bọ̀ yìí kan ó ṣá pè mí èlò ni máa gbà kọ́ fún mi 200 òun ò ní 200 yìí lòun á sanwó studio ìtàbádẹ́dẹ̀ tóun bá ní lágbára wọn fún wa ṣáà pé láti lè gbé ògo jáde náà ni ìgbà tá a máa débẹ̀ so èmi lọ́wọ́ kọ́ tù sí pé torí a vote ni pé kí n kọ́kọ́ kọrin òórí lè dùn máa ní ẹnu so producer yẹn rí i pé kíní yóò fẹ́ really work so wá ní káwọn yẹn wá ìgbà táwọn yẹn ṣiṣẹ́ gbogbo ìgbà tó ń ṣiṣẹ́ mi wà ń ta ṣáà ń ṣeré ń tẹ mi ò tiẹ̀ ríro pé kíní so nígbà tó máa kàn mí tí mo ṣe máa kọrin báyìí mo sì rántí orin tí mo kọ́ ń gbà ẹ dìbò fún tó bá wọlé àṣèlú dáadáa 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 aṣòmí àṣená àtúnṣe títí ó ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ fọmọdé pẹ̀lú alàgbà ẹ dìbò fún tó bá wọlé àṣèlú dáadáa mo ní kútùpà ẹṣin ló ń jó kútùpà ẹṣin ló ń jó ẹgbẹ́lẹgbẹ́ tiwa ẹgbẹ́ ẹlẹ́ṣin lọ́mọdé pẹ̀lú àgbà ẹgbàrúkútí ẹgbẹ́lẹgbẹ́ wa ẹgbẹ́ ẹlẹ́ṣin ẹ jọ̀wọ́ o torí Ọlọ́run ẹgbàrúkútí ó yá mo ní tọ́ba níta ló nítọ̀hún ẹni táwọn ayé ìzọ màmá ni ẹni táyé ń fẹ́ táwọn ayé ti dìbò fún Solomon Olúwaṣeyì ọmọ Ọ̀ṣọ́mání ẹgbẹ́ SDP ṣòun ganan ló lọ fún ẹ jáde ẹgbàrúkútí ẹ̀yin ènìyàn torí Ọlọ́run ṣáwà bẹ̀yẹn yé so ìgbà yẹn ta ṣe kọrin yẹn nígbà tá máa jáde ní studio yẹn tẹni yẹn fẹ́ edit iṣẹ́ yẹn ó ní láti ní kán wá pè mí padà wá pé mi ò ṣe mistake kó òun má parọ́ òun ṣe mistake ń bí báyìí ó wá play side ibẹ̀ yẹn fún pé kí n jọ kí báwọn tún ibẹ̀ yẹn kọ wípé òun ṣe mistake edit ibẹ̀ àwọn gbogbo àwọn tájọ lọ gbogbo wọn ṣiṣẹ́ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin wọ́n fi ń padà pè wọ́n wọnú studio pé kán wá ṣe. yẹn ni kó wà nílẹ̀ gan. lẹ́yìn yẹn lẹ́ẹ̀kejì náà ti pè mí yẹn ta dẹ̀ fi dúró títí di ìrọ̀lẹ́ kó tó di pé a dé bíi tó 8. so pati náà tán bá pè yín fún pati ń sìn. ọkàn mi balẹ̀ lórí gbogbo ẹ̀. ṣé orin wọn níṣẹ́ tó le ni oríṣiríṣi ìrírí ni àwọn olórin máa ń lọ páwọn ní ta ní nínú àkọsílẹ̀ wa ń bì èwo ló ti ṣẹlẹ̀ sẹ́yìn rí. mo ti fẹ́ ṣeré rí tí mo ti gba irinṣẹ́ fún ara mi tí mo invite àwọn èèyàn ní junction bíi tẹgbà kọjá yìí ní Òkè Bọ́lá yẹn ni mo gba full set síbẹ̀ ìgbà yẹn owó tẹ̀ ṣe tó ń jọjú díẹ̀ mo gba irinṣẹ́ yẹn ní 80,000 gbà yẹn so mo kó àwọn boys and àwọn boys tí mo kó mi mọ̀ pọ́n ti ní band mi tó fẹ́ play fún that very day so mo ti sanwó fún wọn àwọn dẹ̀ wá sórí stage wọ́n ti test wọ́n dẹ̀ náà fẹ́ jẹun ọmọ pọ́n fẹ́ fa nǹkan ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ send owó sí wọn mi wà níbi tí mo ti ń rí àṣù gbẹ̀lẹ́lẹ́gbẹ̀ mi so pé kí n dẹ̀ bọ́ sórí stage ṣá boys on stage ládẹ wọlé wọ́n ti ka ilẹ̀ mọ́ ọjọ́ tí mo ń wí mo ké o. bálẹ̀ kó lọ́jọ́ yẹn. skoskola Mr Machine ni mo lò mo play Mr Machine ìgbà tá a tún máa ṣe Mr Machine náà tán ọ̀gbẹ́ni tó rìkọ́dù ẹ̀ nígbà yẹn ó sọ pé eléyìí ò ṣe gbé síta o torí plan tá a bá wá kọ́ òun ni. wọ́n rí so ìrírí ti ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀ lóríṣiríṣi tí ò ń ṣe ẹ̀kan tí ò ń ṣe méjì. bá tiẹ̀ ṣe ń sọ látàárọ̀ ṣé ẹ wá kọ́ṣẹ́ orin lọ́dọ̀ ẹnìkankan. èmi ò kọ́ṣẹ́ orin o
mi ò kọ́ṣẹ́ orin rárá anybody. mi ò tiẹ̀ ṣùgbọ́n àwòkọ́ṣe pé bóyá nǹkan tí mo lè sọ pé bóyá mo rí kọ́ òun ni bóyá bí ijó pé kéèyàn jó bí Rẹ̀mí ẹ mọ̀ ṣe tún jó bí Rẹ̀mí téèyàn ń wo step ẹ̀ ẹ̀yin náà lè ṣe èyí tó máa ń ṣe yìí gbìyànjú níwọ̀nba. Kódà ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ pé ẹ sọ tẹlifóònù nọ́mbà yín táwọn èèyàn lè pè yín sí káàkiri àgbáyé fún gbogbo ìbéèrè tẹ́ bá ní wọ́n ti láwọn lè ṣe rẹ́kọ̀d tá bá rẹ́ nìkan tó fẹ́ support wọn fún rẹ́kọ̀dù ń sìn. anything little surprise bóyá birthday ni or ẹ dájọ́ ọjọ́ ìnáwó sí ọ̀nà ẹ bá fẹ́ anything about kí olórin bá yín polówó ẹ̀ sórí afẹ́fẹ́ ìṣètìyìn tí mo wà available láti ṣe torí báyìí máa ń ṣe fún àwọn tí ò sí nílẹ̀ yìí nìyẹn tó wà lókè òkun àtàwọn tó wà nílẹ̀ yìí tó jẹ́ pé wọ́n fẹ́ polówó ara wọn wọ́n fẹ́ polówó ọjà ni wọ́n fẹ́ ṣe anything ni wọ́n máa ń pè wá. abẹ́fẹ́ ṣiṣẹ́ ilé electrician. Ó yá ẹ sọ tẹlifóònù nọ́mbà yín. nọ́mbà mi ni 081 47 92 97 38 081 47 92 97 38. ó yá mo ní áńgẹ́lì tó ń pinre ojú ẹ̀ dá ọmọ no retreat no sọ̀rìn dá o kí ló dé tán bínú orí wa o wọ́n dẹ̀ wá ń bínú orí wa o kí là wá ṣe fún wọn wọ́n dẹ̀ wá ń bínú orí wa o a ò ṣe wọ́n ro wọ́n wọ́n dẹ̀ wá ń bínú orí wa kí là wá ra nígbà yín wọ́n dẹ̀ wá ń bínú orí wa áńgẹ́lì tó pinre ojú ẹ̀ dá o mo kọ́lé mi sórí àpáta aṣiwèrè kọ́lé sórí iyanrìn ọlọ́gbọ́n ni mi mo kọ́lé sórí àpáta máa gbọ́ Katsina tí mo ní kò ní bàjẹ́ láíláí iléeṣẹ́ tí orí yẹn kò ní jóná èmi ní lókè lókè ló máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí o ọmọ l'Amẹ́ríkà ní gbogbo bí náà o ọmọ káàkiri iná nìtàn lọ́wọ́ ẹ̀yin gbogbo Dublin pátápátá gbogbo Dubai gbogbo London ní gbogbo US pátápátá èmi ní ìṣòlè ìjáyà o àròlé rẹ mi sì gangan ọmọ tó ní ibùjì ni mo sọ. nọ́mbà mi ni 081 47 92 9738. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.